Ẹ kú dédé àsìkò yìí, èyí làwọn ìròyìn tó jẹyọ nínú ìwé ìròyìn The Matrix lónìí Ọjọ́bọ̀, Thursday, ọjọ́ kẹwàá oṣù keje ọdún 2025. Ẹniọlá Sálíù lorúkọ mi. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí ti bu ẹnu àtẹ́ lu síso tí orílẹ̀-èdè Amẹ́ríkà so okùn ìwé ìrìnnà rẹ̀ lé sí i. Ó rọ̀ ọ́ láti tú èrò pa lórí àṣẹ náà. Ó ní àṣẹ náà tako ìbọ̀wọ̀ fúnra ẹni tó sì fẹ́ máa mú ìfúnra síra ẹni wáyé. Mínísítà fún ọ̀rọ̀ ohun abẹ́lé Olúbùnmi Túnjí Òjó ṣe ìpàdé pẹ̀lú aṣojú orílẹ̀-èdè Amẹ́ríkà lórílẹ̀-èdè yìí lórí ìlànà ètò ìwé ìrìnnà tuntun. Akọ̀wé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí tẹ́lẹ̀ ọ̀jọ̀gbọ́n Boss Mustapha ti yìnbọn sílùú ńlá o. Ó ní ààrẹ Tinubu kọ́ ló ṣètò bí ààrẹ àná Muhammadu Buhari ṣe wọlé gẹ́gẹ́ bí ààrẹ lọ́dún 2015. Ó ní ìbò mílíọ̀nù 3 péré ni àwọn ẹgbẹ́ aláṣepọ̀ fún ààrẹ àná ọ̀hún. Ilé ìgbìmọ̀ aṣòfin ti fìdí ẹ̀ múlẹ̀ pé gbogbo ètò ló ti wà nílẹ̀ báyìí láti ṣe ìwádìí ilé ìfowópamọ́ àgbà lórílẹ̀-èdè yìí CBN, àjọ SEC, EFCC àti àjọ NFIU látàrí bí wọ́n ṣe kọ̀ láti dá sí BEX lọ́wọ́ kọ́. Mínísítà fún ọ̀rọ̀ ìròyìn àti ìlanilọ́yẹ̀ lórílẹ̀-èdè yìí ti fìdí ẹ̀ múlẹ̀ pé ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà ń tẹ̀síwájú wẹ́rẹ́wẹ́rẹ́ látàrí àwọn àtúnṣe tí ààrẹ Tinubu ń ṣe. Wọ́n ti yan dókítà Abdullahi Umar Ganduje gẹ́gẹ́ bí alága ìgbìmọ̀ aláṣẹ àjọ tó mójútó ètò ìgbòkègbodò ọkọ̀ òfurufú lórílẹ̀-èdè yìí, ìyẹn Federal Airport Authority of Nigeria (FAAN). Dókítà Yínká Ọlárìnmúyè ti yànnàná ìdí tí ilé ẹ̀kọ́ gíga ìpínlẹ̀ Èkó fi di ilé ẹ̀kọ́ táwọn akẹ́kọ̀ọ́ ń dù rìtìrìtì láti wọ̀. Ìròyìn eré ìdárayá. Ẹgbẹ́ agbábọ́ọ̀lù PSG gbé ewúro sí Real Madrid lójú pẹ̀lú àmì ayò 4-0 láti kojú ẹgbẹ́ agbábọ́ọ̀lù Chelsea nípele àṣekágbá ìdíje ife ẹ̀yẹ Club World Cup. Ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ìròyìn yìí àtàwọn ìròyìn míì lẹ́ ò láǹfààní láti jẹ̀gbádùn tẹ́ bá darapọ̀ tẹ́ ẹ sì tẹ̀lé The Matrix lórí Facebook, Instagram, TikTok, YouTube àti X. Àdúràmọ́mi Balógun ló ṣe òǹgbùfọ̀ ìròyìn yìí. Ẹniọlá Sálíù lorúkọ mi.